Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Ẹ dúró náà, a ṣe máa padà play fídíò yìí fún yín. Nínú àwọn fídíò yìí wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé tá ò bá ti rí báyìí àwa kì í sọ ìta bá sọ gan. Ajẹ́pá ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ti ń lọ pátápátá lágbo òṣèré. Gẹ́gẹ́ bí àkọlé wa pé Gumi Gbe Igboho lọ sí ilé ẹjọ́. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ẹ má jẹ́ ká gbàgbé pé bí oṣù kan sẹ́yìn Gumi ti sọ yìí pé kí àwọn ìjọba pé kán gbé olóyè Sunday Igboho. Kí ni olóyè Sunday Igboho ṣe? Ó nítorí pé ó ń wọ inú igbó lọ bá àwọn Fúlàní. Iṣẹ́ wo làwọn Fúlàní ṣe? Wọ́n ń ṣiṣẹ́ ibi, iṣẹ́ tí ò dáa, bí kò jí ènìyàn gbé, kí wọ́n gba owó tàbùàtàbùà. Gbogbo wa la mọ ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bẹ́ orí tíṣà, tí wọ́n jí àwọn ọmọ gbé pẹ̀lú. Ó wù pé nítorí pé wọ́n ń wọnú igbó láti lọ gba àwọn èèyàn sílẹ̀, pé kí ìjọba pé kó gbé Sunday Igboho, pé nǹkan tí àwọn Fúlàní tí wọ́n máa jẹ òun ló ń ṣe, òun ló ń torí ẹ̀dùn náà kí èèyàn bá tẹ̀ wọ́n lọ pé òun máa jẹun. Ṣé ìyẹn wá túmọ̀ sí pé kó wá gbé ọmọlàkejì rẹ kó máa fi gbowó ní ọ̀nà àìtọ́? Ta ló jẹ́ kí ìjọba gbé nínú àwọn méjèèjì? Ṣé Sunday Igboho tó ń gba mẹ̀kúnnù lẹ̀ lọ́wọ́ ibi òun ni kí ìjọba gbé ni, àbí ẹni tó tẹ̀lé Fúlàní tó wà lẹ́yìn Fúlàní? Èmi ò mọ nǹkan tó dé tí wọ́n ti gbé Gumi gan pàápàá. Irú ẹkùn báyìí wọ́n ti di 80,000 tí wọ́n ti join ní irú ẹkùn. Ṣẹ́yìn ò rò pé ó ṣeé ṣe kí Gumi sọ pé òun fẹ́ competition against Sunday Igboho nítorí pé òun ti sọ fún àwọn ìjọba yìí pé kí wọ́n gbé tí wọ́n dẹ̀ dáhùn, nítorí pé kò sí ẹ̀sùn kan tí wọ́n lè fi kan Sunday Igboho bí kò ṣe pé ìfẹ́ ará ìlú wà ní ọkàn Sunday Igboho. Nígbà tí wọ́n jí èèyàn gbé, èyí tó bí Gumi nínú jù ní tí ó jí èèyàn gbé ní ìlú Ìgbòho, tí Sunday Igboho dẹ̀ fi ìbínú lọ síbẹ̀. Ìgbà tẹ́ jí èèyàn yẹn, òun àtọkọ àti aláboyún yìí gbé, láftà tí wọ́n fún yín lówó ẹ̀ tún pa aláboyún yìí. Àwọn fídíò kan náà wà tó yẹ pé ọmọ aláboyún bímọ, lára wọn tẹ́ kidnap. Àwọn pẹrẹpẹrẹ fídíò wà tá a ṣì máa play fún yín o. Lára wọn tẹ́ kidnap, ẹ dẹ̀ gbé ọmọ náà ẹ sọ fún ajá. Ta ló jẹ́ kí ìjọba gbé nínú Gumi àti Fúlàní? Wọ́n mọ̀ pé Gumi àti máa rò lọ́kàn rẹ̀ pé ọ̀nà tó máa gbà láti lè competition against Sunday Igboho. Mo dẹ̀ mọ̀ pé ọ̀nà tó dẹ̀ tún máa gbà ni pé láti lè wá ẹ̀sùn sí Sunday Igboho lẹ́sẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́, àwọn alálẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ kó ṣeé ṣe fún Gumi. Nítorí pé báwo ni èèyàn kan ṣe máa jókòó síbì kan àti ọmọ àlè tó wá láti Gabon tó wá káàkiri láti ìlú tẹ́ pé wọ́n ní Fúlàní tí wọ́n ń jí èèyàn gbé, tí wọ́n jí ọmọ Yorùbá gbé. Ẹ wo nínú fídíò Yorùbáwùyí gan, ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí wà náà táwa náà tún sì fẹ́ tú fún yín. Ìkan ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà tá ò tí ì mọ̀ o. Ẹ wo bí ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Yorùbáwùyí fúnra rẹ̀. Nínú fídíò yìí àwa náà tún ní àwọn fídíò tá máa sọ fún yín, tá máa play fún yín nínú àwọn fídíò yìí. Ẹ ká farabalẹ̀ ká wò ó. Ó yá Yorùbáwùyí. Dátì ẹ mọ̀ náà wí, dátì ẹ mọ̀, àwọn tí Yorùbáwùyí wọ́n dá tí wọn mọ̀ burúkú. Èmi kò bá Tinubu ní kí Àdìsá kó lọ wá 50,000 àwọn ọmọ tó máa lè fọ́ọ̀lù ẹ̀ wá kó tó lè rí 50,000. Ẹ jọ how many months old ni a bí ìrù ẹkùn?
ìjà wo la bí ìró ẹkùn náà ìró ẹkùn tó ti pé oṣù mẹ́ta tàbí ìró ẹkùn àti rí over 80,000 àti rí over 80,000 àwọn ti rẹ́gísítà fún ìró ẹkùn despite pé no payment tí ó àṣọ sálárì àwọn ò ní sálárì tàbí fún yín àṣírí kọ́ àwọn èèyàn jọ ni lẹ́nu fún wọn level tí ilẹ̀ Yorùbá wà pé everybody táwọn bá ní Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí yíkan Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí kò sábòsí kankan orí everybody ń gbóná. akẹ́yìndégbọ̀n ní ìwé ẹkùn ó ti dé akẹ́yìndégbọ̀n láti sá ó ti dé èyí tẹ́ wà wájú náà ní kẹ́ jábọ́ ṣùgbọ́n èrè ni ká máa gòkè èyí tẹ́ wà wájú ní kẹ́ jábọ́ o ṣùgbọ́n èrè ní káwọn náà máa gòkè àwọn ọ̀bí yín kú lórí ìwé ẹkùn iṣẹ́ àti dé o eléyèdè aláàyè kì í ṣe èèyàn dáadáa ẹ̀yin Yorùbá wí fans kì í kátó go deeper Kwara State tani àmàwá àbànújẹ́ ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ apẹ́ ní Kwara State wọ́n ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ apẹ́ ìrẹ́kùn ní Kwara State wọ́n ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà lórí. àbọ̀ Kwara State na wetin dey go nílẹ̀ Yorùbá àti àǹtí àwọn Fúlàní tó ń sọ mo sọ fún yín jọ́kìnní àná mo ní gbogbo kọ́lá máa sọ lórí íńtánẹ́ẹ̀tì oromọ́dìyà àwọn yẹn ò máa wò dì bàbá wọn tó mọ àṣà tó ń jẹ́ Sunday Igboho tó mẹyẹ burúkú abìyẹ́ bàgẹ̀bàgẹ̀ wàhálà wọn ò ní gbé gẹ̀ẹ́sì wọn ò ní sọ táwọn ọmọ yẹn ń sọ ní sọ fún yín jẹ́wọ́ sọ ń bẹ̀ ni lórí ilẹ̀ wa kíní bọ́sì kíní sí bíbí. Báyìí stop mi lórí ilẹ̀ wa Ògún gbọ́ wọn ń bẹ ni à ń bọ̀ ní Kwara State wọlé Àdìsá wọlé ilé bàbá ọmọ kì í bọ̀mọ lẹ́rù ó yá wọlé à ń bọ̀ ní Kwara State ẹ tó máa kú ló máa kú ẹ tó máa kú ló máa kú we are no violent people àwọn wa sọ fún wọn àwọn wa jẹ́ kó yé wọn wípé àwa la nílẹ̀ wa o àní ẹ má ṣàyé fífi ẹ Fúlàní and you are a peaceful person mi mọ̀ bí a peaceful Fúlàní wa o tó bá jẹ́ Fúlàní tó lè pé òun ṣiṣẹ́ o ò fẹ́ wàhálà o ò ṣe kankan o ò jíyàn gbé you are welcome Yorùbá wa accommodative welcome to our land ṣùgbọ́n kò máa wá jí wa gbé lórí ilẹ̀ wa kẹ́ máa ń ta wa mú 50 million 50 million 50 million 100 million lórí ibo àbáyé ń ṣe yín ni wọ́n wọ̀nyí lè pè ní 50 million ìjọ káyọ̀ fífù I give you 50 million kill you there. nígbà lórí ilẹ̀ wa gómìnà Abdulrasaki ó ní Sunday Igboho you are welcome to Kwara State ga Abdulrasaki ó ní kí Sunday Igboho máa bọ̀ ní Kwara State pé gbogbo táwọn ọmọ Fúlàní yẹn àtàwọn àfáà àkọ́kọ́ yẹn sọ lórí íńtánẹ́ẹ̀tì pé ìjọba àwọn fàtó bá ń sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe ọ̀ríjìnà ọmọ Ìlọrin má wá sí ilẹ̀ Ìlọrin kínní kan iye ọ̀rọ̀ ọmọdé yẹn yóò máa wò di bàbá ẹ̀ tó máa ṣà kò ní gbẹ́gẹ̀ sí ọmọ arún nígẹ̀ níṣẹ́ nígẹ̀ kan máa rún nígẹ̀ ni ló ń bá yín ta à ń sọ̀rọ̀ Àdìsá olókìní Tájò òde Kútélé ẹ lọ sápamọ́ síbi kan ní ọ̀ẹ́s kí kó máa bà yín lórí Àdìsá àti àwọn àjò fún wa ẹ̀ka kọ́kọ́ jóná Àdìsá o bob jọ́sìn. Olóyè yóò kọ́ olóyè inú sọ̀wọ́ lélẹ̀.
àwọn olóyè ẹ jọ torí Ọlọ́run èyí tẹ̀ ń wo sóòlù Gani Olóyèdé kọ́mẹ̀ntì yìí máa screenshot ẹ̀ máa send ẹ̀ sólóyè Gani Olóyèdé ipe nǹkan kọ́mẹ̀ntì tẹ kọ yìí máa screenshot ẹ̀ máa dẹ̀ send ẹ̀ sí olóyè ẹ bẹ̀rù Ọlọ́run Gani Olóyèdé ẹ bẹ̀rù Ọlọ́run kọ́mẹ̀ntì yìí mo máa screenshot ẹ̀ máa dẹ̀ send ẹ̀ sólóyè alẹ́ olóyè ìrùjú wò lólóyè ń jò Ọlọ́run ṣàánú fún mi olóyè ẹjọ́ kárí ní ẹjọ́ yẹ kó lóye ẹjọ́ kárí wọn ní. ayé ẹjọ́. Ọlọ́run ṣàánú mi lọ́wọ́. Olha como é que se nós já tá no meio da vez. Àdìsá àti Ṣadé Tinubu ìyàwó Fọláṣadé Tinubu Èkó onígbàgbàkúgbà Èkó ti gba ìró ẹkùn Kwara State ti ẹ má bú mi tẹ bá bú mi wàhálà máa bú olóyè tẹ bá ti bú mi máa bú olóyè náà jó mi butterfly wàhálà tó yẹ pé mi ni mo jó bẹ́ẹ̀ mo mọ̀ pé ẹ̀yin fáǹsì mi ẹ ti máa bú mi ẹ bá mi bú olóyè mo bẹ̀ yín ẹ bá mi bú olóyè ẹ bá mi bú olóyè ò mọ̀ ọjọ́ tó yẹ pé mi mo lọ sí pàtí tí mo wá ṣe bẹ́ẹ̀ yẹn sì mo mọ̀ pé èébú lẹ máa bú olóyè ẹ̀rùjọ tó lóye ìjó yet ẹ̀ ń kọ we love him like that why will you love him ẹ̀ ń love èèyàn tí kò mọ̀ ọjọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin fáǹsì mi wàhálà olóyè ti yà ń kan olóyè mo fẹ́ lọ fi yín gba pààrọ̀ ẹ jọ ẹ bá fẹ́ gba olóyè mo fẹ́ fi yín gba pààrọ̀ because ẹ ti ya bó oró mọ́ mi lọ́wọ́ ọ̀rọ̀ yín kò yé mi títí mo ti pàdé yín ní ìmọ̀ olóyè ti ya ṣóbógì mo lè ya ṣóbógì ràn olóyè ti ya ṣóbógì ràn ẹni tó jẹ́ òwò wa lélẹ̀ ogun gbọ́ olóyè wàláì olóyè somebody need to call you to attention àwọn ọjọ́ tẹ máa ń jò yìí àwọn èèyàn níjọ akọni ni mo fẹ́ bú yín mo dẹ̀ ń wá sọ̀pọ́tà àwọn tó yẹ kó sọ̀pọ́tì mi aláìébú náà ń bú mi ní comment section olóyè mo fẹ́ bú yín mo ń wé tó máa sọ̀pọ́tì mi má ti ní ẹ̀kọ́ sọ̀pọ́tì mi ṣàjọ máa bú yín dáadáa ṣùgbọ́n àwọn tó yẹ kó sọ̀pọ́tì mi
wọ́n ní ijó akọgun ni àwọn kan ní ijó Oòduà ni àwọn kan ló dá bẹ́ẹ̀ oníkàwé ń kọrí best dance ṣé best dance nìyẹn best dance nìyẹn ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ ẹ yé máa parọ́ ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ ẹ wojọ́ gígígígígígí àwọn jagunjagun onírọ́ ni ijó àwọn jagunjagun kọ́ olórí èèmọ̀ jẹ́ ẹ wo ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ tọrọ ọmọ kan lọ́wọ́ àwọn ọmọ Yorùbá torí this can happen to anybody. Àṣàkẹ́ TV show mo rí page ẹ̀ mo rí pé views tó wà lórí page ẹ̀ mo rí pé kò tó nǹkan kan though I have sent her message I have called her and she called me back mo miss call rẹ̀ wọ́n tó pè mí láti tó fi pè mí yẹn mi ò sí nára láti lè speak a call. Àṣàkẹ́ TV show gbogbo wa la mọ ipa tí ọmọbìnrin yẹn ti kó nínú Yorùbá nation nínú ìjàngbara tá à ń ṣe gbogbo wa la mọ ipa tí Àṣàkẹ́ TV show tó kó. I have not been able to talk with her but gbogbo ọmọ Yorùbá tẹ́ ń wò mí what happened to Àṣàkẹ́ TV show can happen to me Yorùbáwùyí can happen to anybody. Then ẹni tó bá wá ṣẹlẹ̀ sí láàrin wa how do we pay back? Ṣé a máa gbàgbé onítọ̀hún ni? Because I have seen that many people have forgotten about Àṣàkẹ́ TV show. Ó ní ipa tó kó nínú Yorùbá nation nínú ká mú ìròyìn wá fún yín. Àṣàkẹ́ TV show gbòógì ni nínú ká sọ̀rọ̀ bó ṣe ń lọ. Àṣàkẹ́ TV show gbòógì ni ẹ̀mí kó mi sọ pé mi tí ì rí bá sọ̀rọ̀ ṣùgbọ́n mo rò pé tó ṣẹlẹ̀ sí Àṣàkẹ́ TV show ó lè ṣẹlẹ̀ sí anybody. wọ́n padà wá ṣe investigation wọ́n ní àwọn kan ni wọ́n lọ report page ẹ̀ so ó dàbẹ̀ ní kó wá ṣe sí page mi. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò mí ẹ bá wa type Àṣàkẹ́ TV show lórí YouTube yín ẹ bá wa lọ follow ẹ padà gbogbo ẹ̀yin tí ẹ ti follow ẹ tí ẹ wá rí page ẹ rí show ẹ mọ́ ẹ wá kò dábẹ́ tí tó máa gbé show Yorùbáwùyí náà lọ wọ́n gbé page mi náà lọ ẹ ti sọ di pé a rí ẹ là ń pè ẹ tábà rí ẹ máa pẹ́ lómi. Yes, ẹ ń wo Yorùbáwùyí mo láì bẹ ṣe ń wo Yorùbá ẹ ń wọ́dà program mo láì kí ẹ but Àṣàkẹ́ TV show tó ti ṣe dáadáa sínú Yorùbá èmi fúnra mi gan ní àná mo ṣe wá follow new page ẹ jẹ́ ká lọ follow Àṣàkẹ́ TV show lórí YouTube. Ẹ má jẹ́ kí God bless you for doing it right now. God bless you gbogbo ẹ̀ tẹ́ bá mi lọ subscribe sí YouTube Àṣàkẹ́ TV show ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìjàgbára tá a ṣe yìí. Ṣé wá rí ẹ̀yin tó yẹ pé tọ́rọ̀ bá ti kan ọ̀rọ̀ láàrin àwọn àtàjẹjẹ Yorùbá síra wa because ọ̀rọ̀ tí mo gbọ́ mi ò kí ń dájọ́ tó wọn agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu anybody mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu Àṣàkẹ́ mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu anybody pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àwa ara wa Àṣàkẹ́ TV show náà ló jẹ́ I don't know if she ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní àárín àwa ara wa ẹ wá lọ ń report page èèyàn ẹ lọ ń gbé page èèyàn wálẹ̀ ẹ̀yin tó ara yín ẹ wíkẹ̀dì ìyàwó olóṣèlú lọ o definitely tó lọ bá fi ẹ̀mí Àṣàkẹ́ fún yín ẹ máa gba ẹ̀mí ẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ mi dánwó ẹ̀ wò wàhálà ara máa pa yín ni ara ó máa pa yín tẹ́ bá bẹ̀ I am calling now maybe ó wà níbi iṣẹ́ tẹ́ bá bẹ̀ mi dánwó ẹ̀ wò ara máa pa yín ni kò kí n sọ̀rọ̀ lérí because ẹni tẹ́ mú péjì èèyàn tẹ́ gbé wálẹ̀ tẹ́ bá pàdé ẹnìyẹn lè pa kí ẹjọ́ fa ọ̀rọ̀ ẹjọ́ kò jọ fa ọ̀rọ̀ láàrin àti bí wà níbi iṣẹ́ kò gbé kọ́ mi ẹ kò jọ fa ọ̀rọ̀ láàrin ara yẹn lọ́ọ́ rìpọ́ọ̀tì péjì tèmi wò ó gbogbo nǹkan tó máa fi bá yín jà gbogbo nǹkan pátápátá máa fi bá yín jà
gbogbo nǹkan tó bá report page tèmi o gbogbo nǹkan everything tó wà láyé yìí pátápátá tó wà lọ́run tó wà nínú omi èmi ò ń ṣẹgbẹ́ à ń lékun sí ẹ onídìí òsì mi tó bá fi lè lé eku sí mi màá lé láyọ̀nù sí ẹ màá lé tiger sí ẹ màá lé alọ́kádà sí ẹ wo màá lé igi ọ̀rọ̀ inú igi màá lé sí ẹ màá lé spirit ẹ màá lé sí ẹ màá lóògùn everything tó wà láyé ni màá lé sí ẹ má lékun sí mi tábàjọ ní ìṣù jẹ́ kájọ fàálẹ̀ àwọn àgbà kájọ sẹ́ẹ̀tù ẹ̀ o tó bá ti má ti ṣẹ́ tó bá lè pè mí o bá wùyà rẹ̀ ṣé báyìí fún mi o tí màá bẹ̀ èmi bàjẹ́ sí yẹn màá bẹ̀ tí màá mọ̀ pé mo jẹ̀bi tí màá jẹ̀bi I will try to explain you are follower God bless you ó ṣe live lánàá ìjọ wọ́n tẹ́ bá mi follow Àṣàkẹ́ TV ní sọmọnù ẹni tẹ́ ti bá wa follow ẹ̀yin náà ní sọmọ àwa náà ní sọmọnù I have not spoken to her about this. I called her many times. I messaged her. I think she's somehow one kind busy now because kúṣẹ́ ló máa mú iṣẹ́ yá tẹ́ ẹ bá ń ṣe show tẹ́ ẹ bá wò bí ẹ pé yóò mọ̀ ṣe ni please ẹ bá wa lọ follow Àṣàkẹ́ TV show Ọlọ́run bá mi ràn yín lọ́wọ́ Ọlọ́run bá mi dúró tì she have play her part she play her role she participated very well in this ìrìn àjò òmìnira ẹ má jẹ́ kí a gbàgbé Àṣàkẹ́ TV show ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́ bàbá ẹ lọ́ bá mi follow Àṣàkẹ́ TV show. Because Àṣàkẹ́ disagreed that she will never support the politician. Her page was reported. Which politician? Politician wo ló reported page Àṣàkẹ́? Please, ẹ bá wa Mr. Arole. Mr. Where is she? She is doing show. Àṣàkẹ́ is doing show. Àṣàkẹ́ TV show, she is a show. But people are not seeing her show. I think she just opened another page. Ẹ má bẹ̀ mí dánwó ẹ̀ wo èmi ò mọ̀ gbogbo nǹkan ni màá wò tó bá lọ report page mi màá report ayé ẹ̀ tó bá report page mi màá report ayé tó bá flag page màá flag ayé ẹ̀. Why táwọn ṣe báyìí àwọn olóṣèlú tó lọ jí tó ẹnìkan bá ti ṣe àwọn ẹ̀ lọ arrest ẹ̀ wọ́n lọ tì wọ́n lé definitely nǹkan máa di olóṣèlú ẹ máa ṣe nǹkan tó máa worst jù bẹ́ẹ̀ yẹn lọ. We don't have to do that. Àṣàkẹ́, if you are seeing this show or maybe this show is sent to you later, just know from Yorubawuyi, I am sending you kisses, sending you love, sending you ẹ̀yà mi ní English ní ìgbọ́yìnbó mo ń send my heart is with you, my heart is with you, trust me. Mo rí pure Àṣàkẹ́ ó wá rí orí mélòó lórí náà bóyá 11 people. Àṣàkẹ́, no, we don't have to do that. We don't have to. Àṣàkẹ́ TV show aláti professor search fún. Ẹ jọ̀ọ́ aláti pay ẹ ẹni tẹ́ ẹ ṣe kínní ìkà níyìn o ìkà níyìn ìkà kí ló ṣẹlẹ̀ olóṣèlú wo náà yes she always online every day. Please follow Àṣàkẹ́ please yo orí wèrè wo ẹja wèrè ni ẹni tẹ́ follow tẹ́ gbẹ́sọ̀ page Àṣàkẹ́ wálẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run mi ò lè irú ìjà wo la fẹ́ jáde bẹ́ẹ̀ ìjà bí kẹ́kú ni lẹ́ ń jà yìí bẹ́ẹ̀ lèmi àtẹnìkan ní iṣu lọ́rọ́ pariwo kò ní ìwé o ẹ̀yà Amẹ́ríkà ẹ̀ dìpọ́ọ̀tì ẹ̀ ìdè med ni èmi àtẹnìjọ ṣe láyé mọ́ láyé tó bá ti bá mi jà pé ká kú èmi wọn máa bẹ́ẹ̀ ṣàjà mi pé kò sọnù ni ọkọ̀ ti di Àṣàkẹ́ TV ó dà pé yọ ṣòkò wájú ẹ̀ ó yọ ṣòkò wájú wá pé ní Àṣàkẹ́ TV ẹ wo kí n tó ṣe ní 5 hours ago èèyàn 197 ló wò kò dá bẹ́ẹ̀ ẹ má yẹ ká gbàgbé ara wa o Àṣàkẹ́ I love you Àṣàkẹ́ ló ń jẹ́ ìkókó yọ ṣòkò mi wájú Àṣàkẹ́ TV ìkànnì o ìkànnì God bless you for following her God bless you ẹ bá mi lọ follow ẹ ṣe Àṣàkẹ́ I will talk to you later or if you see this show please call me ẹ bá mi tag Àṣàkẹ́ please somebody ẹ bá mi tag Àṣàkẹ́ ẹ ṣe ẹ ká pàtàkì sọ́dọ̀ olóyè àdìsá àti àníṣe Ìgbòho ṣá sọ̀rọ̀ bàbá mi. kí ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi ẹ̀yin brọ́dà mi ẹ̀yin tẹ tí mo. ẹ̀yin tẹ́ bá mi follow Àṣàkẹ́ ṣe gan Àṣàkẹ́ TV ló jẹ́ nísìnyẹn ṣe gan ẹ ká pàtàkì sọ́dọ̀ àdìsá ọmọ Adéyẹmọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pariwo ìpè Sunday Ìgbòho kò lọ́mọ ogun kò ní wá sí Kwara kò ní wá gbogbo ẹ̀ èèyàn 50,000 wọ́n ní kó wá wọ́n ní kò rí
fẹ́ẹ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ ń wọlé ó ní o ẹ kì í ká fún yín. Ìwé ẹkùn security network enrollment surpasses 80,000. Ẹ bá mi kọ congratulations sí congratulations sí wọ́n ní ká lọ́wọ́ ọmọ ogun 50,000 wá a ti gbé over 80,000. Àwọn ọmọ ogun ni wọ́n ti rẹ́gísítà pé ìwé ẹkùn ní sẹ̀ Àdìsá ní sẹ̀ Sunday Igboho ní sẹ̀ Olóyè ní sẹ̀ ìwé ẹkùn ní sẹ̀. Gbogbo ẹni tẹ́ ń pariwo online lẹ́wà ẹ lè máa jábọ́ tójú bá kojú bá ra wọn náà wọn ẹ ní gbin. Everybody is now coming to ìwé ẹkùn. OPC ìwé ẹkùn náà ń wá. Congratulations, God bless you. Congratulations yẹn. God bless you, Mr. Abiodun. OPC ìwé ẹkùn ni wọ́n ń wá. Àmọ̀tẹ́kùn àmọ̀ gbogbo ẹ̀. Everybody olórí la máa ń wárí fún. God bless you ẹ̀rọ before you God bless you. Olórí la máa ń wárí fún. Sunday Igboho ni everybody ń wárí fún sí. Add me 80,000 plus 1 ó dà pé tí máa fún yín ní blow lẹ́nu. Ìwé ẹkùn. Old boy, go to you give us Yoruba nation is ìwé ẹkùn our destiny. Old boy máa gbá yín lẹ́nu. Now we are going to Kwara State ní ọjọ́ Thursday Kwara State Governor Kwara State Abdulrasaq Abdulrahman ó ní kí ìwé ẹkùn máa bọ̀ ní Kwara State. Ajá tó bá lẹ́ni lẹ́yìn ló máa ń pọ̀ bọ̀. Ajá tó bá ní ẹni lẹ́yìn òun ló máa ń pa ọ̀bọ. Ìwé ẹkùn akẹ́yìndé gbẹ̀gbọ̀n àti dé sí yín lọ́rùn. Gbogbo ọmọ Yorùbá pátápátá wọn appreciate yín because eléyìí ó kọjá mi mo fi fẹ́ put ẹ̀ láàrin 3 months. Láàrin 3 months ọmọ Yorùbá nìkan even kí Nigeria soldier àbí Nigeria army àbí Nigeria police kọ́ náà àwọn fẹ́ recruit àwọn èèyàn tó máa gba salary kí wọ́n tó rí 80,000 ní àárín 3 months àbí ọjọ́ ọ̀la bí ìrù ẹkùn náà àti lóyún ẹ̀ o kó tó di pé àbí ìjọ ọ̀la bí ìrù ẹkùn ẹ wá wòye èèyàn voluntarily no salary o because for now lówó tàbí fún yín ní salary kò sówó kankan tàbí fún yín ní salary voluntarily over 80,000 ọmọ Yorùbá ẹ wò ìkúnlẹ̀ mi lélẹ́yìn mo kí yín lẹ̀ Yorùbá ẹ ṣé àdúpẹ́ tabarẹ́ èèyàn tó bá ń sọ wípé Yorùbá àbòsí yín pọ̀ ọ̀tẹ̀ àtàbòsí lẹ̀ ń ṣe ẹ sọ fún ẹni kó get out ẹnikẹ́ni yẹn get out ẹnu Yorùbá òkò ẹ get out yes over 80,000 yẹn Fúlàní wà ń bẹ̀ Alábọ̀dé wà ń bẹ̀ ẹni ibi wà ń bẹ̀ àwọn kí náà fẹ́ ṣe jẹ́ ká lọ wò wọ́n wà ń bẹ̀ àwọn ẹṣin òkọ́kú tí wọ́n rò pé ọba àbúra a máa lọ re wọ́n wà ń bẹ̀ oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀ èyí tó wá fẹ́ dalẹ̀ ní ẹ má wá o ní ẹ má wá dalẹ̀ kí wọ́n bá dalẹ̀ nì ẹ tó bá ti dalẹ̀ nínú ìwé ẹkùn kò ní dalẹ̀ so àwa ò ní ẹ má wá dalẹ̀ kíbi kí wọ́n bá dalẹ̀ ni kò sí nǹkan tó kàn wá àwọn tó bá ti mú ẹ sọ́wọ́ pípa Alábọ̀dé ni ẹ ká bá ti mú ẹ sọ́wọ́ níwọ̀n wọ nìkan lépè a máa wọ̀n ẹ́ ní ìrandíran a máa fi èpè a máa fi ṣe bathtub fún ẹ a máa rè é sínú ẹ tó bá ti wá lọlé tó bá kù lára ẹ wà lọ pin fún ìyàwó ọmọ ẹ̀gbọ́n àbúrò àwọn fámìlì ẹ a máa gbé alálẹ̀ ilẹ̀ Yorùbá máa fi wọ̀n ẹ́ ní èpè àwọn ọ̀nà má gbàbọ̀dè bá wò ní o má gbàbọ̀dè gbá abọ̀dé yẹn má wulẹ̀ gbá nìkan gbé àbọ̀dé kó gbé mi kó máa gbé bọ̀ a máa fún ẹ ní nǹkan sọfẹ ní àtò lágbára máa gbé fún ìrandíran ẹ Yorùbá wù ìrìn jẹ ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yìí mo fẹ́ kí a tó proceed mo fẹ́ kí èèyàn méjì mẹ́ta kọ́kọ́ pè wọlé ná a tó bẹ̀rẹ̀ mo fẹ́ bínú àwọn ọmọ Yorùbá bínú wa ṣe dùn tó
lórí ọ̀rọ̀ ìwé ẹkùn. Ìgbà tó ti dé bálẹ̀ Yorùbá. No, imagine old boy, you said okay, yeah, mi tan fóònù mo ní káwọn èèyàn pè Ògúndé Yorùbá wí a tún ti bẹ̀rẹ̀ bí tíjọ́ wo. Mi tan fóònù mo ní káwọn èèyàn pè jẹ́ kí n yọ dúsù tẹ́lẹ̀ kú o. Ẹ bá ti wá pè wọlé ẹ máa bá wa kí bàbá wa Àkànbí ọmọ olódò ọdẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn náà gbìyànjú. Gbogbo nǹkan kára máa sọ fún yín, Àkànbí náà tíráyì o. Gbogbo ẹ̀ tẹ́ bá ń bú dádì mi, ọmọ olódò sledgehammer, ẹ bá mi kí dádì mi o. Ẹ má bù wọn lé, ẹ má fi lè bú Àkànbí lẹ́yìn. Èmi àti ìjọba máa gbá yín blow ní ìgbẹ́yìn. Tẹ́ bá wà pẹ̀lú girlfriend ní ẹjọ́ ẹ má gbé show. Tẹ́ bá wà pẹ̀lú àwọn girlfriend àbáwọn màdámù àbáwọn dáàdì ẹ má wulẹ̀ pè dípò tẹ́ máa gbé kọ́ ẹ torí Ọlọ́run tàbí bá bóra jẹ̀bi TikTok Ọlọ́run ṣe mi kúkú síbẹ̀. This is not my real nìkan ni mo ń ṣe show. This is not my real face tí o tàbí bóra jẹ̀bi ẹ ti bẹ̀rẹ̀ ẹ bá gbóhùn sókè mi kọ́ ni mo ń ṣe show. Ẹ bá wa like ètò yìí náà number 1 nìyẹn. Ẹ bá wa like ètò ẹ bá wa ṣe tó ń pọ̀ lórí show yìí ẹ gbóhùn sókè. Ẹ kú iṣẹ́ mà. Ẹ káàbọ̀. Ọlọ́run á fi iṣẹ́ yìí, Ọlọ́run tiẹ̀ ti ń fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run wa, á túbọ̀ máa fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run. Ọlọ́run á mú wa délẹ̀ lérí. A dẹ̀ kú oríire, a kú oríire ní Kwara o. Oríire wa ti dé. Ó dé, Àdìsá dé. Lágbára Ọlọ́run, Àdìsá dé, ògo ti dé, ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà. Lágbára Ọlọ́run ọba, ìlú ìmọ́lẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé àwọn olórí burúkú Fúlàní dé wọn kókùnkùn wọlé. Àwọn ẹni òfò. Àmọ́ lágbára Ọlọ́run, òòṣà ti dé, òòṣà ti kó mọ́lẹ̀ padà. Ọwọ́ mi ló tẹ̀ pé mo fẹ́ kọ̀ tí. Àkànbí ọmọ olódò sledgehammer ẹ bá mi kí dádì mi. Àkànbí ọmọ olódò dẹ ọmọ olódò sledgehammer ẹ bá mi kí Àkànbí ẹ bá gbóhùn sókè tó gbé kọlù ẹ lómi. TikTok wọ́n ní kẹsẹ̀ ní àtìmí kí tó gbé yín sókè wọ́n máa ń rìpọ́tì péjì mi sọ wọ́n ní kẹsẹ̀ ní àtìmí ẹ bá gbóhùn sókè tà ń gbọ́ yín. Bàbá wa yẹ́rẹ̀ pé nẹ́tíwọ̀kì yín ò dáa ní àbẹ́yìn lẹ̀ wà nínú ilé pẹ̀lú màdàm. Bàbá wa yẹ́rẹ̀ pé nẹ́tíwọ̀kì yín ò dáa àbí kó jẹ́ pé ẹ̀ ń fọwọ́ pa màdàm lẹ́yìn lọ́wọ́. Ẹ bá wa gbóhùn sókè o, congratulations to us o. Ṣé eré ètò lẹ́wà? Hello? Orí ètò láwa ẹ lè máa jábọ́ orí ètò láwa. Tọ̀ mo kàn ní kíkí yín ní ẹ̀yin ọmọ bàbá lójú sledgehammer. Ìṣòmolúàbí. Ọ̀gá ní kíkí ní akó ètò adẹ́kùn àwọn Yorùbá Àgbò ní àwọn àgbómìnà o. Bẹ́ẹ̀ ni o, Àdìsá ń bọ̀. Òrìṣà dé. A retí wa ní mo pe ìyá mi ní ọ̀sán yìí, ìyá mi ní lọ bí 80 years. Ó ń ṣàlàyé fún mi onígbò ń bọ̀ ní gómìnà, inú ẹ̀ ń dùn ni. Inú ẹ̀ ń dùn ni. Ó dàbẹ̀ ní pé Ọlọ́run ń bọ̀ ní Kwara ni. Ó dàbẹ̀ pé Ọlọ́run ń bọ̀. Olóyè yẹn kò mọ lẹ́vù tóun tó. Àgàgà ní Kwara yẹn kò mọ nǹkan tó ń wọ̀n tí wọ́n bá ti fa. 90 years yẹ Awùyí àdúrà ló ń gbàdúrà ni ó ń gbàdúrà ni inú ẹ̀ dùn bí. Tó mo kàn ní kí n kí yín lẹ́nu pé kú ètò ẹ̀yin bàbá ọmọ olódò sledgehammer. Tẹ̀wá ẹ̀tọ́ tí dáàdì ẹ get out jọ tí dáàdì mi ò bá fún Sunday Igboho ní àyè ṣé wọ́n lọ sí Kwara ẹ̀bẹ̀ kí dáàdì mi ẹ get out. Ẹ fi yẹn lẹ̀ bàbá olódò. Ẹ má bù dáàdì mi lé ẹ̀jẹ̀ ó yẹ pẹ̀lẹ́ ẹ má bù dáàdì mi lé ẹ̀jọ̀ ẹ má bù Àkànbí ẹ bá mi online láwa ẹ lè pè wọlé online láwa ìwé ẹkùn ti dé online láwa Kwara àwọn èèyàn mi tó ń pè mí ní Kwara ẹwí Yorùbá wù ẹni sùn ẹwí Sunday Igboho bọ̀ ẹni sùn ìnà ẹ kì í sáré ṣèké fún yín ẹni tó pè mí ọkùn
ọmọ ìyá mi ewu Sunday Igboho mọ̀bọ̀ ní Kwara mọ̀ wí he ní mọ̀bọ̀ ní Kwara ó dàbẹ̀ ni pé Jésù ń bọ̀ ní Galilee somebody was telling me wípé òun kò fọwọ́ kan lára báyìí pé òun máa rí Sunday Igboho ìjọ wo ni mọ̀bọ̀ wọ́n wí ń bọ̀ nsán ní Thursday everybody láwọn òní lọ sófo olóyè wetin happen náà adé ní ẹjọ́ ṣe fún wa ẹ̀yin ṣakọ ẹ̀yin náà gbóhùn sókè inú ti ń bí mi báyìí mo ti ń jẹ lọ sí olóyè ẹgbóhùn sókè. hello. ẹ̀gbálẹ̀ ìwáwì. ẹ kú dédé àsìkò yìí. ẹ pé tó. àjọ ń ṣètò ní sáà o. kí àwọn olólùdé akí wọn gan. ẹ ṣe jàre ẹ ṣe lọ kí bàbá mi ẹ ṣe. ó dájú pé ọmọ Yorùbá gidi ni bàbá yẹn. ẹnu wa dùn gan níta fẹ́ ní ti pé kí bàbá Sunday Igboho ọba kó sọ àwọn ní ọ̀dọ̀ gọ́fúnà Abrahamu nìyẹn. bẹ́ẹ̀ ẹgbẹ́ Fúlàní ni. bẹ́ẹ̀ ẹgbẹ́ ìfẹ́ tó dára yìí tí wọ́n. ẹni máa wá káàkiri kó ṣọ́ra gbogbo ọ̀nà ni wọ́n fi máa wá èèyàn fi máa mú èèyàn pẹ̀lú ìbàwọ́ kankan máa bá ẹni tó dúró sí ọ̀nkẹ̀ fáwọn àwọn ìṣòfò wọn fúra ó sì máa gba àwọn ọmọ Fúlàní tí bẹ́ńkọ́ aláàyè láti wọnú ìwé ẹ̀kọ́ tí wọ́n fẹ́ dálẹ̀ ní Kwara wọ́n gbà láyé torí ilẹ̀ wa ni láti gbalẹ̀ padà láti gbà padà. lágbára Ọlọ́run. lágbára Ọlọ́run. ìyá mi táwọn àti gba Kwara yẹn inú ìwé náà sì ilẹ̀ Yorùbá tó wà. àfi ká gba bẹ̀mú mọ́ra wọn àìní àwọn yóò kó omi lọ́wọ́ yẹn. ó kó ń bẹ̀ káfí Yorùbá bá Yorùbá káfí lélẹ̀ ń bẹ̀. báyọ̀ la tún lè nísìnyí ká dín gbogbo ìyapa wọn. àwọn ìyapa tó ń fò lẹ́kúlẹ́kú ká dé ká rí. gbogbo ẹsẹ̀ ọ̀ká rí kọ́mọ́ làgbà mọ́ káwà gàgà tá a nì nípa ìjọba ń bẹ̀. onígbà tí wọ́n wá tí wọ́n pẹ́ pé ọmọ bá yọ gómìnà Yorùbá ní bá ń bẹ lórí olè mi jákẹ́ ó ti gba Ìgbòho bẹ́ẹ̀ kọ́kọ́ wa mọ̀ ṣẹ̀tọ́ lọ. àbí ẹ̀kọ́ ni nígbà tí èsì Yorùbá ẹ máa bí tó bọ̀ a máa sọ̀rọ̀ pọ̀ tó rẹ̀ lómi ló tún sọ̀rọ̀. ẹ ṣe gan a sì ní fídíò kan tá a sì fẹ́ play fún yín o bẹ̀rù mẹ́ka àwọn èèyàn bá wa bí náà àwọn èèyàn ṣe ń dùn tó ní Kwara báyìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹlòmíì gan tó pé Sunday Igboho ń bọ̀ ó lọ ra kọ́mú tuntun pátá tuntun àǹkárá ọ̀pá mẹ́fà tuntun tó fẹ́ wọ̀ pé Sunday Igboho ń bọ̀ ẹrù bóyá Jésù ń bọ̀ ń Gálílì ni àwọn ọmọ ìyá mi wọn kódà ẹlòmíì ti lọ ra bàtà tuntun ẹlòmíì ti lọ kó àjọ pé Sunday Igboho ń bọ̀ ń Kwara tẹ̀ ẹ bá wa gbóhùn sókè. irú ẹkùn ni irú ẹkùn dé ògùn dé. ó ṣe ọmọ ìyá mi irú ẹkùn dé ògùn dé. ògùn dé àdìsá dé. adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá lálùbáríkà. ẹ ṣe àkànbẹ́mọdédé sílẹ̀ ìjàmà dájú. adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá ti góòlù bàbá fún wa. ṣe àyíká ni àjí. ètò ọlọ́run kò gbọ́dọ̀ tó máa bú bàbá Tinubu ní ìtọ́rọ̀ Nàìjíríà dé tó báyìí. bẹ́ẹ̀ni. sẹ́yìn ò bá fẹ́ ṣẹ lọ. bẹ́ẹ̀ni. because nígbà tí bàbá kọ́kọ́ tó tọ́ bàbá nígbà bọ̀dà wá fi pé bóyá bàbá náà fẹ́ máa dọwọ́ rúbọ̀ létà la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ní gbogbo bí bàbá ṣe ń ṣe yẹn bàbá fọgbọ́n àgbà ṣe ni torí lórí burúkú làwọn Fúlàní yẹn lóòótọ́ tí bàbá Tinubu bá fọgbọ́n àgbà ṣe ó kọ́ sí gbogbo ti ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí. àdẹ ní nǹkan kan nígbà yẹn. ẹjọ́ torí dọ́gbẹ́ èmi ń ṣàdúrà fún bàbá Tinubu tẹ́lẹ̀ èmi máa ń sọ̀rọ̀ burúkú sí bàbá yẹn but nísìnyí níbi iṣẹ́ mo ń para báwọn èèyàn gidigidi nítorí Tinubu ni nítorí bàbá Tinubu pa ní Nàìjíríà nìyẹn the best president for now ta ní Nàìjíríà bàbá Tinubu ni number one. ó ní o. so lágbára Ọlọ́run àjẹjẹ bàbá Tinubu kún fún wa o. àní gbọ́ kú bàbá Tinubu o lágbára Ọlọ́run. àṣẹ o náà ní gbọ́ tiwa àṣẹ. ṣé ká dúró ti bàbá Tinubu o àlàfo ọmọ àlè Yorùbá àyàfo ọmọ àlè gbogbo ẹ̀yìn ní onídúró tó bá Tinubu lọ́wọ́ yìí torí nígbà restructuring tó bá ti gba restructuring tó bá ti gba regional ilẹ̀ Yorùbá a máa dá dúró ni a máa dá dúró ká a máa dá dúró ni tí wọ́n bá ti gba regional. so ẹ jọ bàbá Tinubu Ọlọ́run àjẹjẹ bàbá yẹn ní o lágbára Ọlọ́run tó fún wa náà Ọlọ́run àdé fún wa délé lérí mọ́ kí yín o màmá Yorùbá wù lágbára Ọlọ́run. ẹ tí ẹ kí wa congratulations. Ọlọ́run túbọ̀ máa pẹ̀lú yín o. àṣẹ àti gbọ́. gbogbo ìlú ẹkùn pátápátá lágbára Ọlọ́run gbogbo àkàrà
gbogbo àkàrà tí bàbá kó wọnú epo gbogbo ẹ̀ lọ́wọ́ kó jáde gbogbo àwọn ọmọ ìlú ẹ̀kú ẹnìkan kò ní kú mọ́ lórí ọ̀rọ̀ àní gbọ́kú olóyè lójijì àdẹ̀ ní gbọ́kú ara wa gbogbo ìlú pátápátá ọlọ́run àti lágbára ọlọ́run in the next 10 years ilẹ̀ Yorùbá máa dàbí United Kingdom. á ju bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ó máa ju Amẹ́ríkà lọ lágbára ọlọ́run á ju bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run àṣẹ nígbà tí à ń gbọ́ tó lóríṣiríṣi àti yá kí lorúkọ ẹ̀ World Bank àti yá wọn lówó IMF 1974 IMF àti yá wọn lówó àwa là ń yá World Bank lówó IMF à ń yá wọn lówó tá a máa fi mọ̀ ní pé ní tílẹ̀ Yorùbá bá dá dúró gbogbo wọn máa tọ̀ wá lẹ́yìn. bẹ́ẹ̀ ni ọ̀rá mi ẹ̀ ní dáa gbogbo wọn pátá wọn máa tọ̀ wá lẹ́yìn. lágbára Ọlọ́run àtúbọ̀ fi ṣe ní gbogbo wa. àṣẹ o ẹ ṣe gan ẹ ṣe. àwọn ọmọ yín lágbára Ọlọ́run àwọn náà dé èèyàn ńlá nílẹ̀ Yorùbá o. àṣẹ àti gbogbo wa. lágbára Ọlọ́run àtàwọn ọmọ tèmi náà. àṣẹ àti gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá pátápátá òkè láwọn máa lọ lágbára Ọlọ́run. gbogbo Ọlọ́run ajá abániláyọ̀ àti láyọ̀ àti àlọ́ pé orílẹ̀-èdè wa pẹ̀lú ayọ̀ àti ìfòlú. àṣẹ o ẹ ṣe gan ẹ jọ gbé tẹwà lórí show tẹ mo show ẹ bá wa like ẹ bá wa share ẹ̀yin tẹ́ fẹ́ gbò sórí page yín ẹ gé ẹ lò ẹ má lò ní negative way positive way ẹ má wulẹ̀ fast ohun mi ẹ má wulẹ̀ change colour ẹ má stress ara yín ẹ lè gbé rọ èmi ò kí ń fúnyàn ní kí ló máa ń fúnyàn strike èmi ò fúnyàn number 1 nìyẹn number 2 any live show tí mo bá ṣe ò bá fẹ́ gbé gbogbo ẹ̀ kó whatever mi dẹ̀ kí n gba percentage wọn náà máa ń gba percentage wọn máa ní ẹyẹ tó bá pa lórí YouTube kó mú iye báyìí wá mi ò ń gbà ọ̀fẹ́ nígbàlà àní kí ìlú mi ti ṣe é gbé kórílẹ̀-èdè Yorùbá kó ti ṣe é gbé kí Fúlàní má pa wá mọ́sẹ̀ no copyright God bless you ẹni pé mi gba English èmi ò fún yàn copyright bọ́ fẹ́ gbé show mi gbé ọ̀fẹ́ ni ò bá pa 1 million níbẹ̀ ò bá pa 20 million iye tó bá wọn ẹ̀ kò ti pa mi ń gba pàṣẹ no pàṣẹ I say no to percentage on this platform ẹ bá mi like ètò ẹ bá mi share o ẹ bá mi tẹ top up lórí ẹ o ẹ ṣeun o. iṣẹ́ my sister yes, God bless you. amen. ó wà láàjẹ wọn máa délé pé lórí. àmì o àṣẹ Ìdùmarè. gbogbo ẹni tó bá ní àmọ́ padà sí Kwara lọ́nà ó bá dè mọ́lẹ̀. ọkùnrin mi àṣẹ. ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ bàbá wa Sunday Igboho. Ọlọ́run ó mọ̀ fún wọn ṣe o. Ọlọ́run ó mọ̀ fún wọn ṣe o. wọn ní fọmọ ṣe wọn ní fàyà ṣe lágbára Ìdùmarè. I'm so happy gbàgbó pọ́pọ́n lọ Kwara kánjọ kan bá lọ gbogbo àwọn Fúlàní tó ń pa wá ẹ̀ kó mọ̀ ló bá pa wọ́n run lójú. àṣẹ. ẹ dákun ẹ ṣé mo dúpẹ́ I really appreciate you I watch your program every day. ẹ ṣé máa orí ẹ mo tún wà báyìí. ẹ ṣé mo dúpẹ́ máa. àtìgbà mo ti rìtáyà mi ò kí ń ní ìdí ẹ God bless you God bless you God bless you. amen àṣẹ Ìdùmarè ẹ ṣé mo dúpẹ́ máa. ẹ bá wa fowó ránṣẹ́ sílé o because àwọn ẹ̀yin ọmọ Kwara ẹsẹ̀ ìdòwò sáwọn èèyàn ń lé o mo rẹ́ni tó pè mí pé òun lọ kó òun wá àjọ òun lọ ra aṣọ tuntun bàtà tuntun mo láì ṣe pé Jésù ń bọ̀ ní Gálílì. nígbà tí wọ́n fẹ́ ṣe ìdòwúgbà mo sọ fún wọn pé bàbá wa Sunday Igboho ń bọ̀ torí mo wà lé last year nígbà tí gbogbo rẹ̀ ń last year to this year náà ni tí gbogbo rẹ̀ ń ṣẹlẹ̀ mo ṣe padà lé pì ní kọ́lọ̀ ń ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa wọ́n ti ń pàwọ́ èèyàn ájú o. ó pọ̀ jù. wọ́n ti rà especially àwọn àgbà wa tá a lọ. àtàjẹ́ gbóná wọ́n pa ṣégè ẹ ṣeun gan. Ọlọ́run ṣàánú ẹ ṣe mo dúpẹ́ God bless. amen ẹ ṣeun gan ẹ ṣe mà. ẹ ṣeun. yes ma. ǹjẹ́ mo wípé ní Kwara báyìí ní Kwara state àwọn tó ti pè please be from Kwara state tẹ́bàjẹ́bọ Kwara tẹ́bà ti pè ilé àbí wọ́n ti pè yín láti ilé nípa Sunday Igboho mo fẹ́ kí ẹ bá wa share experience yín àwọn tó pè èmi tó pè ní súpọ̀ mẹ́lọ ra ó lóun kó wá àjọ ó lóun máa ra aṣọ tuntun àti gbogbo ẹ̀yin èèyàn mi ó lóun máa ra kọ́mú àti pátá ẹlẹ́yẹ ẹ̀wọ̀n lè gbà wá níyàwó ń Kwara o
orí ìhìnrà pátá tuntun kọ́ mú tuntun. Hello ma. Yorùbá wuyì. Màámi. Ọmọ ìyá mi. Ẹkún bò ní. Ìrọ̀rùn láwà. Ìrẹ́wọlé. Gbogbo Ìgbòho lọ́mọ ayọ̀ àti ìṣẹ́gun. Ìrọ̀rùn láwà. Ìrẹ́wọlé dé. Gbogbo Ìgbòho náà. Àti ṣẹ́gun. Àti ṣẹ́gun. Adúpẹ́. Bàbá Tinubu. Mo ṣàdúrà fún yín ẹ pẹ́ láyé. Àṣẹ. Gbogbo tẹ́ fẹ́ dà tó wù ọkàn yín ẹ ti dà báyìí. Ẹ̀mí láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á fún yín. Àṣẹ. Ẹ̀mí láti tara yín ni Ọlọ́run ló kù Ọlọ́run á fún yín. Àṣẹ. Lágbára Ọlọ́run wàá ṣe ẹlẹ́ẹ̀kejì. Àṣẹ. Tinubu wàá rí bí accomplish iṣẹ́ ẹ̀. Àṣẹ. Mo wá gbàdúrà fún Àdìsá ọmọ alájẹkù irun malẹ̀. Ó ṣà. Irun malẹ̀ ní ó ṣà. Mo ṣàdúrà fún ọ. Agbára Ọlọ́run kò ní jẹ̀bi. Àṣẹ. Kò ní jẹ̀bi àṣẹ. ilẹ̀ Yorùbá. Àṣẹ. Bí Yorùbá fọkàn wọn dá ẹlẹ́sìn kò ní jẹ̀bi. Àṣẹ. Bí wọ́n tún dá ẹ láre òun. Àṣẹ. Àṣẹ. Yóò wọ Ọlọ́run. Àṣẹ. Gbogbo ohun tó ń ṣe yìí ìwádìí rẹ̀. Àṣẹ. 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 O ní ṣẹ́kù o. Àṣẹ. O ní ṣẹ́kù. Àṣẹ. A ní sunkún lórí ẹ̀. Àṣẹ. A ní sunkún lórí ẹ̀. Àṣẹ. 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 Sunkún lórí ẹ̀. Àṣẹ. Lágbára Ọlọ́run. Wàá wá jèrè ẹ̀. Ìran ẹ̀ á jèrè ẹ̀. Àṣẹ. Yóò wọ Ọlọ́run. Bó o ṣe ń ṣẹ́gun àwọn Fúlàní bẹ́ẹ̀ náà ni kó máa lọ. Àṣẹ. Àwọn ẹgbẹ́ arún wọn yà á ti ẹ̀ lẹ́yìn. Àṣẹ. Àwọn alálẹ̀lẹ̀ yà á ti ẹ̀ lẹ́yìn. Àṣẹ. Àṣẹ. A máa jẹrí lágbára Ọlọ́run. Àṣẹ. Inú mi dùn, ara mi já, ọkàn mi balẹ̀. Ẹ dákun bá wa fowó ránṣẹ́ sílé o, ẹ fowó ránṣẹ́ sáwọn èèyàn lé o. Ọkàn wa balẹ̀ o. Ọkàn mi balẹ̀. Ká ní mo wà ní Nàìjíríà ní ìgbà torí ẹ̀ lọ sílé. Mi ìbá lọ pàdé Sunday Igboho. Láì fi pẹ́ẹ́pẹ́ pàdé Jésù ní Gálílì. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bó ti wù kó olóyè bí ọṣẹ fún mi. A máa mọ́ra wa láyé àtàlùfẹ́. Ìlú ògbó Ọlọ́run. Inú mi mọ̀ dùn. Ṣùgbọ́n bó bá jẹ́ wípé bó bá jẹ́ kán rẹ̀ ẹ̀dẹ́ náà ni lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa fi sọ. Alálẹ̀ gómìnà ó mú wọn. Kò sí nǹkan tó máa fi sọ. Àṣẹ. Orí wa á mú wọn. Àṣẹ. Ilẹ̀ á mú wọn. Àṣẹ. Bí wọ́n bá rẹ̀ ẹ̀dẹ́ Sunday ní ọ̀nà kan. Àṣẹ. Wọ́n máa ká ní ọ̀nà méje. Àṣẹ. Pẹ̀lú ògbó Ọlọ́run. Àṣẹ. Kò sí nǹkan tó máa fi ẹ ṣe o. Àṣẹ. Wàá lọ wàá bọ̀ láyé. Àṣẹ. Lágbára Ọlọ́run wàá lọ wàá bọ̀. Ẹ ṣe òyà mi àtúgbé kọlọ lónìí. Ẹ ṣe Yorùbá wo yẹ kó iṣẹ́ takuntakun kó àdìsí. Àtòkò wọn yóò ní jáde láti. Àṣẹ. 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 Àjọ máa jèrè ilẹ̀ Yorùbá. Àṣẹ o. Àṣẹ Èdùmàrè. Àṣẹ. Inú mi dùn pé mo ti ẹ̀ parí ọ̀rọ̀ mi lẹ́yìn. Nẹ́tíwọ̀kì tó já yín lẹ́yìn adúpẹ́ ẹ ṣe mà. Yes ma. Ní Kwara báyìí ẹ̀rọ bíi Jésù ń bọ̀ Gálílì ni àbúrò tèmi pè mí wípé òun lọ TikTok wàhálà tí mo ní pẹ̀lú fún yín ni ẹ bá wa drop ara yín tẹ́ bá lè mute lórí TikTok tẹ́ bá ti lè mute ẹ drop ara yín a máa drop yín ni problem tí mo ní pẹ̀lú ní TikTok ẹ wọ́n ṣe ní kí n máa gba láti ìfẹ́ tó gbé yín wọlé màá má wọ ìmọ̀ ń bọ̀ màá ń bọ̀ à drop yín. Wọ́n ní mute TikTok yẹn bẹ́ẹ̀ mo ṣe gbé ìyọkọ̀ wọlé látàárọ̀ bẹ́ẹ̀ mo ṣe gbé wọn wọlé TikTok yẹn mi tiẹ̀ fẹ́ mi gbá tiẹ̀ rárá ni máa fún mi láì pàtẹ́jọ tó pé mo gbé yín wo tó ti ní. Ọlọ́run aṣọ yín ìyápàdé láyọ̀ ó dàbọ̀. Ẹ bá gbóhùn sókè. Bàbá mi ẹ̀ ní dààmú. Ẹ̀yin ọmọ ògbónà ẹ sẹ́ndì owó sílé a fẹ́ lọ pàdé Jésù ní Gálílì ẹkún ẹ bá gbóhùn sókè ṣe. Àjọ ń ṣe àwọn ọmọ gómìnà ẹ̀yin ọmọ gómìnà ọwọ́ yín dá ẹ jẹ́ ká rọwọ́ yín ọwọ́ mi rè bá gbóhùn sókè ẹ gbóhùn sókè ẹ̀yin náà nínú àwọn gómìnà ni wá ti bù àjẹ́. Mo rò pé ẹjọ́ ti lọ sílé ni.
Ta ló lọ. mi rí wò lánàá mo ní bóyá ti lọlé. Bóyá ti lọ pàdé olóyè oyè bí. Àwa wà ń bí àti ilé lọlé báyìí. ok nǹkan tẹ́ nǹkan fẹ́ sọ sí ni pé ṣí olóyè ọjọ́ tó rọ náà kọ́ ṣọ́ra because nǹkan tẹ́mi rí ń bẹ̀ ni pé ó dà pé gómìnà ẹ̀ kò fẹ́ kọ́ wá mo rò pé bàbá Tinubu ló sọ fún ló kọ̀ má dẹ̀ pé kó jẹ́ kí olóyè kó wọlé tó wọ́n ṣọ́ra bó ṣe máa rìnrìn bẹ́ẹ̀ kọ́ má fi ara tọ́ gómìnà yẹn mo mọ̀ pé kò fẹ́ kó wá. Kò fẹ́ o. Mi mọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣọ́ra ṣe o Ọlọ́run á dáàbò bò wọ́n. Ẹ bá wa ṣàdúrà fọlọ́yè ẹ bá wa wúre fún kó má ṣìṣe àtòun àkọ́kọ́. Bẹ́ẹ̀ni àtìgbọ́ àtìgbọ́ wọn ayọ̀ ló máa yọrí sí. Àṣẹ. Lórí wọn ó ló máa já sí. Àṣẹ. Gbogbo ibi wọ́n ti lè gbèrò láti ṣe wọ́n níbi wọ́n á forí ara wọn. Àṣẹ. Ìdí agbá níbi àṣàṣà pátá àṣẹ. Ibi tó ti lè fọwọ́sowọ́pọ̀ lórí Sunday Igboho láti ṣe wọ́n níbi. Ibi á bá wọn ẹ bá iná bàtàṣà padàsàsì. Wọ́n á pa wọ́n run. Àṣẹ. Àyínbọ̀ lọ́wọ́ ní kẹ́nu. Àṣẹ. Wọ́n lọ wọ́n bọ̀ ní gbogbo àwọn tó kó lọ agbára Ọlọ́run Olódùmarè. Ayọ̀ náà máa gbé àpadà. Ó dẹ̀ ṣe máa rí ní àṣẹ ti gbó. Àṣẹ Ìdùmarè ẹ ṣeun gan bàbá wa God bless you. Ẹ bá wo olóyè wo ẹ bá mọ̀ pé ẹ wá sílùú kan ìgbómìnà àwa ẹ mọ̀ pé àwa máa ń ṣe àlejò àwọn máa ń wo olóyè àwọn ọmọ gómìnà tẹ́ni yìí kan mi fẹ́ pèsè fídíò yìí ni wọ́n ń bi èmi pé sáwọn lè folóyè níyàwó ẹ jẹ́ kí yàdá mi fa okùn ọrùn mi báyìí ẹ fẹ́ kí yàdá mi fa okùn ọrùn mi ẹ bá yẹ fún olóyè níyàwó ẹ lọ fún wọn níyàwó nílùú mi kì í ṣe ẹ bá gbọ́ sókè hello àti gbé kàn yìí o hello ẹ sì yàn. ọ̀tọ̀ ẹ sì yàn bàbá ẹ ṣeun. Ibi iṣẹ́ mo wà èmi náà sí Nàìjíríà bọ̀ tára mi jáde bíi pé ọmọ bíi káàrin èèyàn máa ṣẹ́ gírì bẹ́ẹ̀ lára mi fẹ́ rí lọ́lé ọdún tó mi lé lọ́pẹ̀ mi. Àwọn èèyàn lè lọ́lé ọdún torí àwọn ajínigbé. Ẹ bá mọ mo fẹ́ ẹ mọ tí nǹkan bá ń ṣèyàn tó bá ń dàgbà déèyàn tuntun yẹn inú èèyàn ń dùn ni o. Tears of joy. Ṣé parí máa tọ̀yàn sínú èèyàn máa dùn. Bẹ́ẹ̀ ló ṣe ń ṣe mí. Inú mi dùn dẹ̀ ká ní pé dúró jìnnà bíi ṣàlóyà ní ìgbà ẹgbẹ́yàn lè sáré lọ níbi wàhálà máa lọ lọ pàdé lónìí. Wàhálà Yorùbá wù mí mọ tọ́lọ́ tí Tinubu ṣe fún wa pé tí Igboho wá sí Kwara nígbòdò olóṣì Fúlàní tó kọlà bí lọ fún níbi nísìlẹ̀ ó máa lè Rasaki àbúkúlẹ̀ náà jẹ. àbùdó Rasaki ẹ mọ̀ bù gómìnà lónìí o gómìnà ti ní kọ́lóyè mọ̀ bọ̀ olóhùn sọ̀rọ̀ ẹ̀ ń dání kó mọ̀ bọ̀. Yorùbá máa ń sọ̀rọ̀ ẹ̀ dà sórí rẹ̀. Mo lọ́jà síra ẹ ṣe gan bá wa mo pé inú yìí dùn débi pé you are short of words láàrin ìṣẹ́jú kan fẹ́ẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín tẹ bá wà ní Nàìjíríà tẹ wà ní Kwara lẹ́nu ní Thursday tó lóye ń bọ̀ ní Kwara tẹ bá fojú kun olóyè báyìí báwo lẹ ṣe máa fi. Ìyá mi mo ṣe Ọlọ́run tó dá mi búra mo ṣe Elédùmarè mo fi búra tí bá wà dé òbí ní Nàìjíríà láti tó sọ. àní tẹ bá wà ní Kwara lẹ́nu ní Thursday yẹn àsúnmí pé wà ní Kwara ní Thursday báyìí nísìn ẹ wá fojú kun olóyè ní Kwara State báwo lè ṣe máa fi. Ìyá ẹ mọ̀ pé ẹni téèyàn ti ń gbóhùn ẹ̀ ti pẹ́ mo ti lọ eléré ìṣètò mi rẹ̀ mo rí nílẹ̀ ẹ̀kan rí ní Badagry nígbà tó ń kó mọ́tò wọn tí màá ṣe Yorùbá ní ìtọ́jú mo ti rí wọn rí nígbà pé mo mọ̀ ọ́n kan o báwọn tó tọ̀ mí sá gbogbo
àkọ́kọ́ mi sá gbogbo ìgbà sáàlù pẹ́pẹ́ ìgbowó ń bọ̀ ẹ ṣe nǹkan bàbá wa ọ̀rọ̀ yìí ti yé mi ẹ ṣe tà ẹjọ́ yìí tẹ́ ẹ̀ ń wà lórí show tẹ́ bá ní opportunity tẹ́ jẹ́ ọmọ Kwara tẹ́ àbí whatever ìlú tẹ́ bá wù kẹ́ wà tó lóyìn wá sí ìlú yín tẹ́ ní opportunity àti pàdé ẹ̀ báwo ló ṣe máa fi ẹ bá wa gbóhùn sókè. ẹ ló ìyá mi. àbá mi ẹ̀ ní dààmú. àpọ̀jọ́ mẹ́ta. àwọn ní èní dá fún gómìnà lórí Razaki ẹ ṣeun. ìfọ́ àti inú ìgboro àwọn ògbónà bá inú wa ń dùn. ẹkún kàwù mi bó o ní. dáadáa ni o. lẹ́ẹ̀ bá ti pè yín láti ilé ẹ dákun ẹ mówó ránṣẹ́ lé o. èsì wàhálà. tọ́ a sì bẹ́ẹ̀. so àdúrà tó fẹ́ gbà fún lóyè náà ni pé wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí àbọ̀ Ọlọ́run máa dájú lórí wọn wọ́n ṣe pé lọ náà ti máa pé bọ̀ agbára ti parí ànígbó aburú sí wọn àdínígbó aburú sí àwa náà Ọlọ́run máa mú ọjọ́ rú. àṣẹ o. lórí ìyẹn nìyẹn then number 2 tí mo fẹ́ sọ náà ni pé lórí bàbá wa àgbà olórí oko bámbàm ọmọlódò sledgehammer bàbá wa ọmọlódò sledgehammer àkọ́bí ọmọlódò sledgehammer. bàbá wa olódò jẹ so ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn náà. a dúpẹ́. ó jẹ́ pé àwọn náà àwọn ọba bá wọn sọ wọ́n dẹ̀ gbọ́ wọ́n gbọ́ sí wọn lẹ́nu àwọn náà ṣe àwọn náà máa pẹ́ fún wa Ọlọ́run máa bá wa dẹ́ẹ̀mí wọn sí gbogbo nǹkan tán dé igbó ètò dáadáa náà tán ní fún ilẹ̀ Yorùbá Ọlọ́run máa mú wá sí ìlú. So mo tún wá fẹ́ bẹ bàbá wa èṣù náà ló ògiri òkò wọ́n bá kó sí wọn nínú gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe tó máa mú kí gbogbo ètò wa tó máa fi mú wá sí ìmúṣẹ torí àwọn pípò yìí àlìbá wọn gbé so kí bàbá wa kó dì wọ́n mú kó kó sí wọn nínú oró wọn lágbára láti lè ṣe àṣeyọrí torí nǹkan tó fẹ́ ṣe bébì ṣe ń rí nǹkan tó lágbára ni. Bí ó bá jẹ yó ẹni tí ò bá jẹ yó lè gbé ìgbésẹ̀ yẹn torí Jonathan tí gbé ìgbésẹ̀ tí bàbá ń gbé yìí ń sin tán fi pé ogun fún tán fi lè dànù táwa náà dẹ̀ rí pé Jonathan sí ọ̀dà so ìgbésẹ̀ tí bàbá wa dẹ̀ ń ṣe yìí ń sin ìgbésẹ̀ tó lágbára ni toró ó ti rẹ́ndà àwọn Fúlàní especially ó ti rẹ́ndà àwọn useless. Àwọn politicians ó ti jẹ́ kán mọ̀ pé wọn ò tó nǹkan tí wọ́n ń pera wọn. so ibi tó ń lọ nìyẹn bọ̀ kọ́lọ̀ èṣù láàlú òpin ogun bàbá nú kóró wọn lágbára kó gbé wọn ró torí mo ṣe ń wo yìí second term bàbá ó máa di wàhálà sótò kálukú máa lọ lọ ẹ̀ mo dẹ̀ tún wá flashback náà gbà tá à ń sí Yorùbá nation Ọlọ́run ló ní kí ká má tí ì rí Yorùbá nation gan gbà bẹ́ẹ̀ni bóyá ilẹ̀ Yorùbá kò bá dìbò tí wọ́n báyìí tó ló máa bá wa já ogun agbára dẹ̀ wà lọ́wọ́ wọn ó láìkì kan wọ́n ènìyàn wa tó bá dẹ̀ fún ènìyàn wa wọ́n ti gbalẹ̀ Yorùbá nìyẹn so gbàtàn sọ pé a ní ìdí political power so kọ́ ètò ìṣúná kò yé wa ń gbà yẹn kò yé wa so kó bá wa rú bàbá lágbára kó bá wa dì wọ́n torí nǹkan tí wọ́n ń ṣe yìí nǹkan tí ó lágbára ni torí ìsìn láṣẹ̀ṣẹ̀ rí gan pé Nàìjíríà ẹrù ẹ̀ kò ṣe kékeré ẹ̀rí wọ́n plan gbogbo ẹ̀ láti lé bàbá kúrò but Elédùmarè ó bá wa yanjú yẹn so bọ́lọ̀ sí bá wọn ṣe délẹ̀ so contribution mi nìyẹn torí sọ́tà mú bọ̀ tó jẹ́ pé bàbá wa lóyè sí máa jẹ́ last president fún Nàìjíríà gbogbo ẹ̀ ń lọ nìyẹn o ẹ ṣe bàbá wa tó lọ nìyẹn o torí lágbára náà second term gbogbo bí Nàìjíríà ṣe máa dàrú olúkálùkù máa wà lọ́wọ́ ẹ̀ gbogbo gbèsè tí àwọn Fúlàní yẹn wọ́n mí Tinubu Ọlọ́run ló Tinubu fún wa o nílẹ̀ Yorùbá Ọlọ́run ló Tinubu fún wa o. àwa láàmú bí ni wàá gan o àwa láàmú o second term bàbá Mọ́tọ́lá constitution wọ́n bá ju constitution wọ́n ní pé 6 years 1 term alone àwọn náà lẹ́tọ̀ọ́ láti gbé báìbù kí gbogbo ẹ̀ fọ́ká olúkálukú ó wà lórí ọwọ́ ẹ̀ ẹ ká gbé ká ọ̀nìyàn méjì sí kí ẹ̀ méjì náà sọ̀rọ̀ lórí TikTok ká wá play fídíò tá a tún fẹ́ play fún yín. Akànbí Ọlọ́run jẹ́ ká tí ì rí Yorùbá nation gbà
àwọn Fúlàní wọn bá pa ṣégè sí wàhálà ẹ bá wa mí ìsàyẹ̀ ìṣẹ̀ wọlé ni àwọn tó tún tẹ bá lórí ìdẹ máa sọ before. ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bò yín gbọ́ ó dàbọ̀.